rí pé púpọ̀ wọn nínú ìdá méjì ọba ilẹ̀ Yorùbá lónìí tílẹ̀ mọ́ kó ló ju ìdá méjì lọ ni wọ́n ti padà rí pé iṣẹ́ ṣe tiwa gangan lè jẹ́ agbélárugẹ ẹ̀sìn wa lè jẹ́ amúlọ́kùnkúndùn níjọ́ wà náà olójú ẹni tí wọ́n lè pè ní babaláwo ní gbàgede tí ò lè dọwọ́ bojú wọ́n yìí ka olórìṣà kún ẹni ẹ̀yẹ ṣùgbọ́n lónìí tílẹ̀ mọ́ yìí àbọ̀rú àbọ̀yé ti di tajà tẹran kì í ṣe ohun ìtìjú mọ́ nítorí epo yìí ti yé wa àti mọ bí tá a ti ń bọ̀ àti mọ bí tàn wá ṣe jẹ́ kò jẹ́ nǹkan ìtìjú mọ́ gbogbo orúkọ tí wọ́n pè ẹbọ wọ́n ń pànìyàn wọ́n ń ṣe gbá ayé ti padà rí pé irọ́ ni ó sì ṣòro kí afọ́jú àbí àlejò kó tó máa sanwó sí sàárè àfọ́jú ni táwa tá a ní nǹkan wa tá a bá tún dàbí wípé amúlọ́kùnkúndùn tá à ń ṣègbè lárugẹ àtọ̀húnrìn ìwà òní wa máa kọ́ wa ní nǹkan wa ṣùgbọ́n èmi ò ní padà nídìí tí wọ́n fi bí mi gbogbo àwọn ọmọ mi tí mo sì bí máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ yìí báwo wá lè bó ṣe fẹ́ kọ́ wọn ẹni tó bá wá sọnù ilé ìbò ń kọ́ kì í ṣe ìrántí mi. lẹ́ẹ̀kan ní kò sí tí ifá ò sọ bàbá àwọn nǹkan wo ni tí ifá sọ tẹ́yìn bá pàdé nínú àkàdá. So ìbéèrè tí ó dáa púpọ̀ ni tó dáa púpọ̀ mo lè sọ wípé láti ìgbà tí mo ti padà sílé ìwé tí mo rí ìwúlò owó tá à ń ṣàtúpalẹ̀ pátápátá ìmọ̀ fani ọ̀rọ̀ tá a fẹ́ sọ bóde àṣà tá à ń dá gbogbo òwe tá à ń pa gbogbo oríṣiríṣi àwọn àkànlò èdè yìí fá ló sọ bíi ti bò. akọ́ ẹ̀kọ́ kan ní ọjọ́ kan ó wá ní ká ṣiṣẹ́ lórí òwe nígbà táwọn wá sọ òwe mi àti àwọn tí wọ́n jọ jẹ́ ọ̀gá wa tó bá ti pa òwe yìí ní sọ pé ẹsẹ̀ fábàyè ló sọ wọ́n bá ti sọ eléyìí sọ pé ẹsẹ̀ fábàyè sọ náà ń bo gan lórísun òwe Ifá ló sọ gbogbo òwe pátá. Níbo ni orísun òwe? Onílé mo bodè kí n tó wọlé, àgọ́ àlà mo bodè oṣù, bí ajá òṣùpá wọ́n ṣe máa ń forí balẹ̀ fún Ọlọ́run ọba. Ẹ̀yin olólùfẹ́ wa ní Olooto TV, mo kí yín, mo lò yín lọ́gbọ̀ ẹnu. Àtòkùn àtọ̀sà kì í gbẹ, àìrójú bíbù lára omi. Ní òní, àrà ọ̀tọ̀ tún ní ètò tá a tún ní fún ní orí ìkànnì wa. Ẹ̀yin tó bá jẹ́ pé òní bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ ṣe alábàápàdé channel wa, ẹ gbìyànjú kẹ́ subscribe sí channel yìí so that bá ti ń fi àwọn ètò wa lọ́lọ́kan ọ̀jọ̀kan sí ibẹ̀ ẹ lè mọ láǹfààní àti máa rí. Mo kí yín ní òní, ẹ wò mo ti ju omi sódò, mo dẹgbó títí mo pa erin, mo dẹ ẹlùjù títí mo pa ẹfọ̀n, mo gbọ́ndò mo polú ẹja, kódà mo hi òṣùmàrè tó ń tìkó lórí. Ní òní àlejò tí mo gbé wá ọ̀jọ̀gbọ́n ni wọ́n, onímọ̀ ni wọ́n, olóye ni wọ́n. Ẹ wò ẹ má jẹ́ kí n fi sí suspense jù, ẹ̀yin ẹ kàn wá nǹkan kẹ́ fìdílé nǹkan gẹ́gẹ́ bí mo ṣe máa sọ fún wa pé ẹ má dá ètò yìí wò, ẹ máa like, ẹ máa comment kẹ́ẹ̀dẹ̀, ẹ máa subscribe. Tẹ bá dẹ̀ rí pé bóyá nǹkan kan tá à ń sọ lórí program wa bóyá kò bá yín lára mu àbẹ́ bá ní àwọn àkíyèsí tẹ́ fẹ́ pa wá, ẹ máa bá a kọ sí comment section. Ẹ wò wọ́n ní tó kù bá jìnnà ìlà kì í kó, wọ́n ní ẹnu ọlọ́fà láti máa ń gbọ́ mọ́tà, ẹnu oníkàn láti máa gbọ́ pọ̀n. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àlejò mi. Àlejò ẹ káàbọ̀. Tó mo kí gbogbo wa nílé lóko lájò lẹ́yìn odi. Wọ́n ní bí a bá ti ríra tí ó tó ọjọ́ mẹ́ta, ẹ kú àti ńlá kíra ẹni, ẹ kú àti gbà ẹ̀rì wá, ẹ kú ibi tẹ́ ẹ̀rì lẹ́ẹ̀kan. Mo kí gbogbo wa wípé a kú etí gbọ́, ojú tá a fi ń wò wá kò ní fọ́, etí wa kò ní di, láṣẹ Olódùmarè ire láti máa fi ríra wa. Àlejò wa wọ́n ti kí àwọn èèyàn. Lóòótọ́ ojú ni yín, ẹ kì í ṣe àìmọ̀ fólóko, ṣùgbọ́n a kì í gbélé mòjò dóko tó ṣe bí òwe. Ẹ bá a dárúkọ yín fún àwọn èèyàn. Tó lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí atọ́kùn bí wọ́n ti sọ, orúkọ ọmọ ò ní ìjánu ọmọ. Èmi tí ẹ̀ ń wò náà ni ọmọ yín, mo jẹ́ ẹ̀gbọ́n yín, àbúrò yín ni mí. Orúkọ mi ni babaláwo Awoniran Akinwumi Ifamuyiwa. Ẹ ṣeun. Gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe lórí ètò wa, ṣé mọ̀ pé nílẹ̀ Yorùbá wọ́n ní ilé làwù ká tó sọmọ lórúkọ, tí ò bá dẹ̀ nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Ẹni orúkọ yín jẹ́ Awoniran Ifamuyiwa Akinwumi.
bàbá ṣe lè bá wa ṣe ìtúpalẹ̀ àwọn orúkọ yẹn káwọn èèyàn lè mọ̀túmọ̀ orúkọ tí ẹ̀ ń jẹ́. tó nítorí kí a má bàa kọjá àlàkalẹ̀ tí atọ́kùn ètò tí wọ́n ń bi wá náà ló jẹ́ kí a máa mú ní ọ̀kọ̀ọ̀kan ìkejì ká má bàa ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ pé ẹ̀ẹ́dẹ́. Bẹ́ẹ̀ ni nílẹ̀ Yorùbá èèyàn gbọ́dọ̀ jẹ́ orúkọ láì nítumọ̀, ó sì ní bí tí àwọn bàbá wa máa ń wò wọ́n tó sọ wípé lágbájá orúkọ yìí ló wọ́n jẹ́. A ó rí wípé nínú ilé tí a ti bí mi, ìdílé babaláwo pọ́nbélé, ìdílé oníṣẹ̀ṣe ni mo ti wá. A ó rí pé ló bí orúkọ yìí, bàbá tó bí bàbá mi ní jẹ́ Awóníran. Bí ènìyàn bá wo àwọn tí ó ti ṣáájú, á wo báwo ni wọ́n ṣe lo ayé, irú ìwà tẹ́ni yìí ń wù yìí, ó sì wù mí kí ọmọ mi náà ó yàrá akíkanjú báyìí. Ìní mọ̀ bí ẹni tí ó sọ pé akin wu òun, kò sẹ́ni tó fẹ́ sọ ọmọ rẹ̀ ní ọ̀lẹ àbí ojo. Ifá ló mú eléyìí wá. A rí pé púpọ̀ ọmọ ká tó bí wọn, Ifá ò ti sọ àsọtẹ́lẹ̀ yálà ọmọ yìí ń bá òrìṣà báyìí bọ̀ nítorí Ìfámúyìwá nù. Ẹ ṣé bàbá, tá a bá ojú yín gún régé, ojú yín ó dùn wò. Bàbá ṣe bẹ́ẹ̀ ṣe jókòó yìí ṣe é mọ Fá ni. Tó níwájú àwọn ọ̀jọ̀gbọ́n, níwájú àwọn àgbàlagbà, ìjẹnu tí wá ti ẹ̀gbá ká sọ wípé agbọ́fá àbí ká sọ pé akọ́fá. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ti sọ síwájú, a ó rí wípé iṣẹ́ tí oníkálukú bá ń ṣe, òun náà ni yóò lè fọwọ́sọ̀yà pé iṣẹ́ mi dá mi lójú àfẹni tí bá ń lu jìbìtì ló kù. Babaláwo ni mí, mo bá Fá nílé ni, mo bá Fá nínú ìdíra mi ni. Babaláwo ni mí tí mo sì kọ́ Fá yàrá. Ó dà bàbá, tá a bá ní ká wò, ṣé mọ̀ wípé àwa oní eré orí ìtàgé ojú ta ní ojoojúmọ́ kọlù gan-an ni o. Ṣé lè bá wa ṣe àtọ̀ tó wà láàrin onífá, babaláwo àti oníṣègùn? Ẹ ṣeun, mo dúpẹ́ púpọ̀ Olóòtú. Ìbéèrè tó dáa ni, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń ṣe àlàyé lóríṣiríṣi lórí ẹ̀. Ẹ rí wípé ẹni tá a pè ní onífá, a lè tún sọ wípé babaláwo ni. Babaláwo lẹni tó kọ́ ẹ̀kọ́ Ifá. Kí là ń pè ní Ifá? Ifá ni ohùn Olódùmarè, ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ tí Olódùmarè fi dáyé. Gbogbo atọ́nà bá a ṣe gbélé ayé ró nínú Ifá ló wà, tí Olódùmarè wá gbélé Ọ̀rúnmìlà lọ́wọ́ láti lè máa ṣàtọ́nà ayé pé bí nǹkan bá rújú o, inú nǹkan báyìí ni kẹ́ ẹ wá lọ. Bí ìgbà tá a bá fẹ́ ṣèwádìí tá a wá lọ sínú Google bí a kò fẹ́ lórí nǹkan báyìí, bẹ́ẹ̀ ni Ifá ṣe. Ọ̀rúnmìlà lẹ́ni ká gbé lọ́wọ́ tó nímọ̀ yìí. Àwọn ọmọ tiẹ̀ náà tó náà wá kọ́ lẹ́kọ̀ọ́ yìí tí wọ́n nímọ̀ yìí wípé bí n bá lọ tán o, ìtẹ́yìn náà máa fi tún ilé ayé ṣe, ẹ máa fi wádìí tí ò bá yé yín. Àwọn là ń pè ní babaláwo. Ìmọ̀ tí wọ́n kọ́ tí wọ́n fi ń tún ayé ṣe ní Ifá ni wọ́n fi máa ń pè wọ́n ní onífá. Oníṣègùn lẹni tí ń lo ewé láti fi ṣèwòsàn, láti fi gba ọmọ ènìyàn là. Ìran babaláwo ní dáfá, yálà kó kó ike Ifá, yálà kó lo ọ̀pẹ̀lẹ̀. Ṣùgbọ́n a rí pé oníṣègùn àwọn ò ní lo ọ̀pẹ̀lẹ̀, bẹ́ẹ̀ ni wọn ò ní lo ike Ifá. Ó wọ́pọ̀ pé púpọ̀ wọn ò ní mọ̀ púpọ̀ nípa Ifá, ṣùgbọ́n nílànà táwọn náà wà láti fi ewé àti egbò ṣèwòsàn ìgbà wọn lójú. Ìyàtọ̀ tó wà nínú babaláwo àti oníṣègùn. Ẹ ṣeun, ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa, Olooto TV òun náà ni channel wa. Tó bá yẹ kó lè bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ ẹ ṣe ṣalábàápàdé channel wa, ẹ gbìyànjú kẹ́ ẹ subscribe síbẹ̀, kẹ́ ẹ dẹ̀ share fún àwọn èèyàn kí àṣà, ìṣẹ̀ṣe, ẹ̀sìn Yorùbá kó má bàa parun. Òun ló mú wa tá a fi ṣe gbogbo nǹkan tí à ń ṣe yìí. Bàbá, kéèyàn tó lè sọ wípé babaláwo nìyẹn, mo nígbàgbọ́ wípé èèyàn kan lè jí níjọ́ kan kó dẹ̀ sọ wípé mo sùn o, mo ti wá jí o, mo ti wá di babaláwo. Kí làwọn ìlànà tẹ́ ẹ̀ gbọ́dọ̀ là kọjá kó tó sọ pé babaláwo ni mí?
ẹ ṣeun Olóòtú, inú mi dùn fún ìbéèrè tó dáa ni. A ó rí wípé láti di babaláwo, ẹni tí kò bá bá wọn débẹ̀ yóò sọ pé kí ni wọ́n ń ṣe níbẹ̀. Púpọ̀ ẹlòmíì tó bá ń wo babaláwo gbé àwọn tó máa ń sólẹ̀kẹ̀ máa wọ́ wọn wá sọ fún wọn máa ń pa ẹran tó máa ń ṣe oríṣiríṣi nǹkan. Ojú tẹnìyẹn fi wò ìhà tó kọ sẹ́nìyẹn ló jẹ́ kó sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹni tí ẹ̀kẹ́ tó tọ̀wò ni yóò mọ̀ pé ọdún yìí láti jẹ́ babaláwo nǹkan àkọ́kọ́ òun gangan ni kí Ifá ó dáwọ́ tẹ̀yàn léjìká. Kí Ifá dáwọ́ tẹ̀yàn léjìká bíi ti bò. Ẹ ó rí tí Ifá sọ fún wa nínú Olùfà Ọ̀sẹ́bìrẹ̀tẹ̀. Ifá ṣàpèjúwe àwọn ọmọ rẹ̀ mẹ́ta tí ó sì jẹ́ kí wọ́n mọ̀ wípé inú ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yìí o àti kí ogún àwọlé alára ẹ̀wọ́n ní Ifá náà sì fẹ́ gbà wá lákòókò kí ọgbọ̀n àwọn òkè jèrò gbogbo yín pátá ẹ má fèsù ẹ má fèsù ẹni tí ń bá dáwọ́ tẹ̀lé jì kánú yín babaláwo kí ọmọ tó dáyé wọn ó ti wo àkọsẹ̀jáyé rẹ̀ ìmọ̀ wo ló ń bọ̀ yìí. Ìtàn kan sọ fún wa tó jẹ́ pé àwọn àgbààgbà lórílẹ̀ sì tún mọ̀. Bàbá wa kan ní Òṣogbo ó ní kò lọ ọ̀dọ̀ ẹnìkankan láti lọ rèé kọ́fá kò forí kanlẹ̀ lọ́dọ̀ ẹnìkankan ṣùgbọ́n kó tó dé náà ti ṣàpèjúwe pé abàmì ọmọ kan ń bọ̀ alágbára ọmọ ni tó bá sì ti dé ẹ ti rí bí àpẹẹrẹ Ọ̀rúnmìlà ló dé nígbà tí ó dé lóòótọ́ wọ́n bí bá a ṣe bímọ tó àbímọ tán ká gbé inú ilé kán mọ̀ sí iṣẹ́ níta ó di pé wọ́n wo inú ilé wọn ò rọ́mọ ta ló gbọ́ ẹ̀yìn kan ò sì wọlé. Irú èwo atún leléyìí ó di ti ara ilé ń ké sáré oko tó di kọlùkọgbà ẹni tí ń lọ lọ́nà oko ló gbọ́ tọmọ ń ké lórí ọ̀pẹ. Ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí irú àrà wo ló fẹ́ ṣẹlẹ̀ akọ̀pẹ́ wo ní ọwọ́ rẹ̀ dilẹ̀ débi pé yóò lọ rè gbọ́mọ sórí ọ̀pẹ. Bọ́rọ̀ bá sì ojú àwọn àgbààgbà ni wọ́n pè àwọn awo lọ èyí ìyanilẹ́nu wọn ọmọ tí wọ́n sọ fún yín pé ń bọ̀ olóde yìí bó láṣẹ ẹ̀ lè lọ gbé wọ́n ka gbogbo nǹkan tí wọ́n fi pè rọ̀ wọ́n sì pè rọ̀ nígbà tí wọ́n fi tó ké sí fátán ọmọ ti padà sínú ilé nígbà tí ó fi máa fẹsẹ̀ tẹ̀lẹ̀ oríṣiríṣi kò sí fá tí wọ́n dálẹ̀ tí ò ní lè kí gẹ́gẹ́ bí n tí mo sọ wípé ẹni tí Ifá bá dáwọ́ tẹ̀lé jìkà ó lè di babaláwo a lè máa wòye gẹ́gẹ́ bí nǹkan ìyanu ọ̀nà kínní nù ọ̀nà kejì gángan ni ìlànà láti kọ́ ẹ̀kọ́ Fá ká bẹ̀rẹ̀ láti bí ká ṣí ọ̀pẹ̀lẹ̀ ká mọ ìránṣẹ́ gbà ká lè dá odù Fá mọ̀ pé èjì ògbè ni ọ̀yẹ̀kú méjì yálà àgbélé ọ̀gá yálà akọ lọ́dọ̀ àwọn tó bí ni kí èèyàn ó lè kí ẹsẹ̀ Fá nínú gbogbo odù Fá ta ní tó jẹ́ 256 kó lè gbìyànjú láti kí bóyá méjì ló lè kí bóyá mẹ́rin ló lè kí ó lè kí mẹ́fà àwọn míì kí jù bẹ́ẹ̀ lọ tó gbọ́ Fá tó méde ọ̀pẹ tó lè pàbí tó lè làbídún àwọn là á pè ní babaláwo. Ẹ̀yin ará lé ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa orúkọ àlejò mi náà ni Ààrẹ Awoniran Ifamuyiwa Akinwumi. Bàbá gbogbo ń tẹ́ ẹ sọ sílẹ̀ yìí ó dà pé láàrin oṣù mẹ́ta yẹ kí yẹn lè ṣe gbogbo ẹ̀. Tó kò sí àrà tí Fá ò lè dá ṣùgbọ́n tá a bá wò dáadáa ó kéré ó pọ̀ nínú àlàyé tí àwọn bàbá wa jẹ́ kó yé wa gẹ́gẹ́ bí ọ̀nà táwọn tọ̀ láti fi ṣe ìṣirò pé lágbájá yìí ti kọ́fá ó ti gbẹ̀sẹ̀ àkọ́kọ́ já ìkíní inú tí mo fẹ́ kó wà lọ́kàn wa tí a fi jáde láyé ìmọ̀ olópin babaláwo ò lè kọ́fá tán. Àkọ́fámọ́fá làwọn àkọ́fámọ́fá olùbọ̀yè. Bẹ́ẹ̀ a ò lè kọ́fá tán nítorí pé téèyàn bá tẹ pẹlẹ mọ́ bó bá ti kọ́kàn lónìí tó bá di lọ́la ó tún bá mẹ́wàá mi ìpàdé tó tiẹ̀ gbọ́ rí náà ní Fá fi sọ pé ẹni tó mọ̀ yìí ó mọ̀ yìí alágbẹ̀dẹ ò mẹ́rọ̀ lẹ́kẹ̀ dífá fún Ọ̀rúnmìlà bàbá ó kọ́fá lọ́wọ́ amúsùn ọmọ rẹ̀ láti kọ́kọ́ bá ẹsẹ̀ àkọ́kọ́ yọrí a rí pa ní 256 odù Fá ọ̀nà táwọn bàbá wa gbé kà ní wípé tá a bá kọ́ ìjì ògùn lónìí 256 ládé mo ní di àǹkàtí ṣe fún ẹ̀yìn go.
a rí wípé 256 lodò fata ní. Ọ̀nà táwọn bàbá wa gbé ka ni wípé tá a bá kọ́ ìdí ògbè lónìí ẹsẹ̀ méjì ni yóò kọ́kọ́ kọ́. O lè lọ kọ́ láàárọ̀ tó bá di ìrọ̀lẹ́ yóò lọ rán fáwọn padà yóò lọ tún rán. Tó bá ti rán tó bá tún di lọ́la yóò lọ tún rán. Àwọn èyí tó bá gbàgbé tàbí àwọn èyí tó bá kọ́ lẹ́nu yóò ṣàtúnṣe. Tó bá di lọ́túnla yóò wá tún rán fún bàbá wo rẹ̀ léyìí tí wọ́n retí wípé kó ti mọ̀ kí gerege. Níjọ́ kẹta ni yóò wá kọ́ òmí. Eléyìí táwọn olóyìnbó ń pè ní evaluation value judgement. Tó bá kí dáadáa tó bá ti kí dáadáa pé ó yá gbà mí. Níjọ́ àná ìdí tó fi jẹ́ wípé wọn kì í gbà kí ọmọ kọ sílẹ̀ òun ni wípé láti lè máa fi agbára fún ọpọlọ rẹ̀ láti lè máa ṣe àránwọ́ kó sì lè máa rántí. Ó yàtọ̀ sí ayé ìsìn ta lè mú fóònù lọ́wọ́ tàbí ká mú ìka kọ sílẹ̀. Wọ́n gbàgbọ́ wípé ìbẹ̀rẹ̀ náà ni ọmọ yìí yóò ti bẹ̀rẹ̀ sí ní agbára láti lè máa ní àránwọ́. Tá a bá wá wò ó túmọ̀ sí pé ọjọ́ mẹ́ta ni ó fi rán ẹsẹ̀ kan. Tá a bá gbé léyìí sí 256 ọdún mẹ́ta ni ó kọ́kọ́ ká ọpọ́n àkọ́kọ́. Tó bá kọ́kọ́ ká pọ́n lọ́dún mẹ́ta ó wà pé bóyá ọjọ́ méjì bóyá ọjọ́ mẹ́ta bóyá àwọn fáàrẹ tó rán o láti dùn ta bóyá kí ìjọ gbè dé òfin méjì fún wa lónìí. Yóò ti lẹ́sẹ̀ méjì lọ. Nígbà tí ẹ bá ń ṣe exam èèyàn ṣèbẹ̀wò ó ṣeé ṣe kó gbàgbé nínú àwọn gbogbo fáàrẹ ó sì ṣeé ṣe gbogbo ẹ̀ dáradá yóò tún bọ́ sí ògbìyẹ̀kú gbogbo títí bẹ́ẹ̀ ni ó kì í ó lè gbà lọ́sẹ̀ kan yóò wà tún bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ padà yóò máa kọ́ ẹsẹ̀ méjì mìíràn tó yàtọ̀ sí èyí tó ti kọ́kọ́ tẹ́lẹ̀. Ìdí tá a fi máa ṣe bẹ́ẹ̀ ni wípé nígbà tá a bá dójú ọ̀gbagadè tá a fẹ́ kífá bóyá ọmọ awo 10 ló kọ́kọ́ wà nílẹ̀ àwọn ọmọ awo ni ó sì kọ́kọ́ la kó fá. Nígbà tí ẹnìkíní bá bọ́ bẹ́ẹ̀ nínú ẹsẹ̀ 4 tó ràn ó ṣeéṣe kẹ́ni wọ́n ti fi 2 ńbẹ̀ yóò kù 2 nǹkan rẹ̀. Nígbà tí ọ̀bẹ dórí rẹ̀ ó ṣeéṣe kí wọ́n ti fi 3 ńbẹ̀. Ṣé wà ní rí fákì ni? Ìdójútì ni máa jẹ́ ìdínú tó fi jẹ́ pé ó gbọ́dọ̀ tẹ̀pẹ́lẹ́ mọ́ láti kọ́ ìdínú tó fi jẹ́ pàwọ̀ òlè kọ́ fákì. So ó kéré ó operating system ó wá kéré ó pọ̀ ó pé babaláwo ńlágbájá ó dáńtọ́ ó tiẹ̀ gbọ́dọ̀ lọ́dún 10 nídìí ifá. bí à ń kọ́kọ́ ń kọ́ ẹyọ lásán ṣùgbọ́n ẹni tó Olódùmarè bá fún lẹ́bùn tó jẹ́ pé tán bá dá fálẹ̀ ojú ọmọ tó lóye tó wà nídìí ifá tó ń gbọ́ ifá táwọn àgbààgbà ń kí àtàwọn akẹgbẹ́ rẹ̀ tó tún ń kọ́ kún tọ̀dọ̀ tiẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé kó tó àkókò yẹn yóò ti lóore ọ̀fẹ́ láti ṣàjọ kúnra wọn kó ti mẹsẹ̀ 2 3 4 ṣùgbọ́n kì í ṣe ìrìn àjò oṣù 3 gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wú. Tó túmọ̀ sí wípé ẹ̀kọ́ fá kò lópin. Bẹ́ẹ̀ ni. Ó dá bàbá ìyípadà wo ló ti bá ẹ̀kọ́ fá ṣáà lè sọ pé bí wọ́n ṣe ń kọ́ nígbà yẹn náà ni wọ́n ń kọ́ nísìnyí. Ìbéèrè tó dáa ni o ìbéèrè tó dáa ìyípadà bá ẹ̀kọ́ fá púpọ̀ ó bá ẹ̀kọ́ fá púpọ̀ bákan náà mo lè sọ wípé ìpèníjà díẹ̀ wà ń bẹ. Ìyípadà tó bá ẹ̀kọ́ fá òun wípé mo lè sọ wípé nígbà táwa kéré tí à ń kọ́fá táwa lábẹ́ àwọn tó bí wa bá a ṣe máa ń kọ́fá ni wípé èmi àti àwọn ọ̀gá mi àjẹbí 4 tá a bá ti jí láàárọ̀ kùtù kó tó aago 7 ká tó dáwọ́lé àwọn iṣẹ́ tá a fẹ́ ṣe bóyá tí bàbá ó bẹ̀ wá àbáwọn àlejò òde á ti jí láti bí aago 5. Nígbà náà ẹkù tí a wà bí ẹkù náà ó súnmọ́ra wọn ní agbègbè tá a wà àwọn tí ó jẹ́ àgbààgbà wo tá a lè rí fákọ́ lọ́dọ̀ wọn fẹ́ẹ̀ tó bóyá bí 20 tí wọ́n súnmọ́ra wọn tó yẹ pé ó rọrùn fún wa láti ilé irinṣẹ́ lọ́bẹ̀. Tá a bá ti wá jí á tẹ̀lé àwọn ọ̀gá wa á jọ lọ rán fá ó kéré ó pọ̀ á ràn fá lọ́dọ̀ àgbà wo bíi 5. Tèmi bá rìn ìjògbè ọ̀gá mi ó ràn ọ̀yẹ̀kú 2 ẹnì kẹta ó ràn wúrì 2 ẹnì kẹrin ó ràn òbí 2 ó túmọ̀ sí pé a ti rán ifá 5 láàárọ̀ á lọ rán nírọ̀lẹ́ tó bá di láàárọ̀ la á lọ bẹ́ẹ̀ tó bá ti di lọ́tùnla á kọ́ mi. Ifá tèmi kọ́ gbogbo wa lájọ rán ifá táwọn gbogbo wa bá a ṣe ń ṣe lọ. Ó rọrùn fún wa láti tètè lọ gbogbo àwọn ibi tá a sọ yìí láti lọ kẹ́kọ̀ọ́ fá. Ìyípadà tó wá bá ní ìsìn ni wípé
a ò rí páyé ti lajú, ọ̀nà ti pọ̀, ìlú ti fẹ̀. Níbi táwa ń gbé nísìn lónìí tílẹ̀ mọ́ oore ọ̀fẹ́ àti àánú Ifá ló jẹ́ kó jẹ́ pé àwa awo sáré jọ síbẹ̀ tá a tó bí 20 bí 30. Ṣùgbọ́n tá a bá tún wò nú àwa awo tá a pé bí 20 bí 30 tá a sára wa jọ yìí, a rò wípé oníkálukú ló ti níṣẹ́ ọwọ́, ó ti yàtọ̀ sí ti jọ̀hún táwọn bàbá wa wà nílé. Tó yẹ pé ẹ sọ pé àwọn bàbá wà nílé, wọn ò lọ òde Ifá, tán bá sì ti tòde Ifá dé wọn ò darí sílé. Nísìn púpọ̀ nù wa òun ló jẹ́ wípé àtúnkàwé sí. Irú èmi bí àpẹẹrẹ ń lọ léèwé, mo ní okòwò tí mò ń ṣe, ń ti jí ń ti lọ ọbẹ̀. Púpọ̀ oríṣiríṣi iṣẹ́ mi náà ni mò ń ṣe. Ọmọ awo tó bá fẹ́ rán Fá lọ́dọ̀ mi, a gbọ́dọ̀ kọ́kọ́ jọ sọ pé ó lè mọ dédé àkókò tí ó máa wá, tó bá wá ó lè mọ̀ bá mi. So àwọn ọ̀nà tá a ti yà sí yìí ó jẹ́ kí ó dàbí pé ìyàtọ̀ díẹ̀ bá ṣe ń kẹ́kọ̀ọ́ Fá láyè sí. Ẹ ṣé bàbá, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo rí pé àwọn ìmọ̀ ẹ̀rọ technology wọ́n ti ń lò fún ẹ̀kọ́ Fá. Bí àpẹẹrẹ a rí pé àwọn ọmọ awo lè gbélé kẹ́kọ̀ọ́ bíi Zoom, bíi kan ṣe fídíò call kí olúwo jókòó nílé kí ọmọ awo wà ní Amẹ́ríkà àti London àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wọ́n fi ń kẹ́kọ̀ọ́. Ǹjẹ́ a rò pé bóyá eléyìí ó ràn wá lọ́wọ́ nínú àti kẹ́kọ̀ọ́ Fá? Lẹ́gbẹ̀ẹ́ kan èmi bí ẹnìkan faramọ́ wípé ó ràn wá lọ́wọ́. Ìdí tí mo fi sọ wípé ó ràn wá lọ́wọ́ ni wípé tí a bá wo ẹ̀kọ́ tó jẹ́ ẹ̀kọ́ western education tá nǹkan, lóòótọ́ la lọ sí classroom láti lọ kọ́, ṣùgbọ́n ẹ rí wípé àkọsílẹ̀ ti wà tó jẹ́ wípé dédé tá a fẹ́ kọ́ tó jẹ́ àkòrí ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ lónìí, àwọn èyí tá a lè kọ́ tán ó wà nínú ìwé tá a lè lọ rí padà bá. Tá a bá kúrò ní yàrá akẹ́kọ̀ọ́, a tún lè padà lọ rí bá ìwé wa láti lè lọ wò. A lè wo oríṣiríṣi orí ẹ̀rọ gbà tí ẹnì yìí kọ́ wa tó papọ̀ mọ́ tẹ́lẹ̀ yìí sọ. Iṣẹ́ ìjìnlẹ̀ wo ló ti tún wà tó tayọ ohun tí mo kọ́. Lóòótọ́ lódodo tá a bá ní wípé bóyá ti jọ̀m bá a ṣe bá a látẹ̀lé báwọn bàbá wa ṣe gbé kalẹ̀ nítorí wípé kó lè rọ̀ wá lọ́rùn. Tí òòṣà tá à ń lé ọmọ kékeré nídìí ẹ̀ yóò parun kò ní pẹ́ parun. Nílànà táwọn bàbá wa gbé láti máa fi kọ́ ẹ̀kọ́ láti lè jẹ́ kí ọmọ owó mójútó orí nǹkan tá à ń ṣe. Ṣùgbọ́n nísìnyí èmi náà ń bẹ lọ́hùn káwọn ọmọ mi ó kàwé, ó bá ṣe ṣe kí wọ́n lọ òkè òkun kí wọ́n lọ rèé kàwé, kí wọ́n tún láwọn iṣẹ́ mi náà lọ́wọ́ yálẹ̀ tí ó di dókítà, èyí tí ó dìgbà, èyí tí ó di ilé iṣẹ́ mú. Òwe àbálà lè fi yàn gógún bọ òrìṣà mẹ́fà. Ṣé nígbà tá a bá ní yóò kọ gbogbo àwọn ẹ̀kọ́ náà á tún ní gbọ́dọ̀ tún jókòó tì wá kó máa lọ sí ọ̀dọ̀ àwọn babaláwo lọ́nà márùn-ún láti máa lọ rèé kẹ́kọ̀ọ́. Ṣùgbọ́n tí àkọsílẹ̀ bá ti wà léè tó jẹ́ pé a ti rí láyè sí, àkọsílẹ̀ ti pọ̀ oríṣiríṣi. Ẹni tó bá fẹ́ jókòó tí ó jókòó gẹ́gẹ́ bí babaláwo tí ó ṣiṣẹ́ Ifá yóò ti mọ̀ fojú ọ̀nà tó ń wò tọ́ nìyẹn. Kò ní dá nǹkan míì papọ̀ mọ́. Kò sí dá nǹkan míì mọ́. Ifá gangan kẹnu kò sí mú nǹkan míì mọ́. Ṣùgbọ́n ẹni tó bá rí pé ilé Ifá la ti bí mi, ṣùgbọ́n mo gbọ́dọ̀ nímọ̀ nípa nǹkan yìí, dédé èyí tó bá kọ́kọ́ tó dàgbà yóò padà wá lọ rí ní àwọn akẹ́kọ̀ọ́ kékeré. So bí technology ṣe tún jẹ́ pé wá advance yìí ó ràn wá lọ́wọ́ láti jẹ́ kí ẹ̀kọ́ yẹn kó rọrùn pàápàá jùlọ fáwọn tó jìnnà sí wa láti kẹ́kọ̀ọ́. Nígbà tẹ́ ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo gbọ́ pé ẹ sọ̀rọ̀ wípé ẹ lọ léèwé, tó rọrùn kéèyàn ó tún máa kọ́ Fá kó tún lọ léèwé. Tó ẹ rí wípé ìbéèrè tẹ́ béèrè tó dáa, kò sí bí a ṣe fẹ́ ṣe pàápàá jùlọ níbi tí ayé dé dúró lónìí. Nínú nǹkan tó kọ́kọ́ fi ìyà jẹ àwa tí a jẹ́ oníṣẹ̀ṣe díẹ̀ ò ní àìkẹ́kọ̀ọ́ ìwé. Nítorí wípé mo lè fi gbogbo ẹnu sọ pàápàá jùlọ nílànà ẹ̀kọ́ tèmi kọ́ nílé ìwé wípé láyé tá a wà yìí lónìí tílẹ̀ mọ́ kò sí tí Ifá ò sọ nípa rẹ̀. Kò sí nǹkan tí Ifá ò sọ. Kò sì sí nǹkan kan tó ju Ifá lọ. A padà wá bẹ̀ ẹ máa sọ̀rọ̀ yín lọ. Tá a bá wá ní kò sí nǹkan kan tó ju Ifá lọ, a ó rí wípé tí àwọn bàbá wa bá kí Ifá kalẹ̀ tí wọ́n ṣàlàyé ní déédéé bó ṣe rí, ẹ̀kọ́ òwe
lè ràn wá lọ́wọ́ láti ṣe àtúpalẹ̀ kọjá déédéé àlàyé tá a ṣe sílẹ̀ yìí. Tán bàbá wa bá kí Ifá sílẹ̀ ẹ̀kọ́ òwe lè ṣe àtúpalẹ̀ rẹ̀. Ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ yìí. A ó rí wípé Ifá ti gòkè, Ifá ti làlúdá, ó ti gbayé. Babaláwo tó kọ́fá yanranyanran tó gbélé tó gbẹ́yọ̀ tó lè sọ tọ̀tún tó sì ti fa sọ, ṣùgbọ́n tá lè jò òkèèrè tó jáláwọ̀ míì lé tí ó sì mọ bó ṣe fẹ́ ṣàtúpalẹ̀ fún bó ní ó ṣe. Ifá ló dẹ̀ ń kí yìí, Ifá ló àlejò ló dẹ̀ jẹ́ pé Spanish lòún sọ lẹ́nu yìí. Ifá ò sì tako ẹ̀yà kankan nítorí wípé ìpín náà ló kálukú yàn látọ̀run. Ifá náà láti máa fi tó ṣe, kò sí ẹlẹ́yà tí ò lè wá nígbà tá a bá fẹ́ fi wá kó láti ṣe. Ló fi jẹ́ pé a gbọ́dọ̀ kàwé fún ẹ̀kọ́ ọ̀fà. Ó dà bàbá, torí mi mọ̀ pé àwọn àwòrán sábà kàwé púpọ̀ bíi primary kílẹ̀ kàwé dé àbí. Tó a rí wípé gẹ́gẹ́ bí ìbéèrè tí atọ́kùn ètò tí wọ́n béèrè, n ò gba ọ̀rọ̀ náà wọlé ní bóyá bí ọdún 15 sẹ́yìn sí 10 a lè sọ pé ká mọ̀ sọ pé ní ìjì ká mọ̀ bójú òkè pé bóyá àwọn babaláwo tó kàwé. Lónìí tílẹ̀ mọ́ àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé babaláwo ti pọ̀ rẹpẹtẹ. Àti ní àwọn professor, àti ní àwọn tó jẹ́ doctor rẹpẹtẹ. Àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ti kàwé dáadáa wọ́n pọ̀ níbi ẹ̀kọ́ fáì. Bí irú èmi tí mò ń sọ̀rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ mo sì tún jẹ́ akẹ́kọ̀ọ́ èdè literature Yorùbá fún master program ní yunifásitì Ìbàdàn. Ẹ wo ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbọ́ wa, mo kàn fẹ́ táyìn síwájú lásán ni o. Àwọn babaláwo ń kàwé, èmi tí mo jókòó síwájú yìí náà babaláwo ni mí. Èmi náà ka díẹ̀ nù ìwé. Ṣùgbọ́n bàbá tá bá ní ká wò, ṣé ń pé nígbà kan bàbá wa máa ń bẹ̀rù àti rán àwọn ọmọ nílé ìwé. Tí wọ́n nígbàgbọ́ wípé tọ́mọ bá délé ìwé ó ṣeé ṣe kó rí èèyàn tí ó influence ẹ̀ débi pé ọmọ yẹn ò ní padà wálé wá ṣe fámọ́. Ṣé bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn ṣe rí? Tó òwe àgbà wọ́n ní bí irọ́ bá jẹ lọ lógún ọdún ọjọ́ kan òótọ́ ò bá. Ẹni tí ń lọ oko àtẹni tí ń lọ odò, òótọ́ tó dájú ni pé ọ̀nà wọn ò papọ̀. A ó rí wípé lára nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan wípé ó kọ́kọ́ fìyà jẹ àwa tí a jẹ́ adúláwọ̀. Ẹ má jẹ́ ká sọ pé ẹlẹ́sìn ìṣẹ̀ṣe, torí tó bá yé wa dojúdojú a rí pé gbogbo àwa tá a jẹ́ adúláwọ̀ lẹ́lẹ́sìn ìṣẹ̀ṣe. Kò yẹ ká sọ pé àwọn kan ní gbèdéke tó rásà àti ìṣe tiwa ni. Tẹ́ bá wá wò gẹ́gẹ́ bí ìbéèrè tí a béèrè, tí a bá wo báwo làwọn òyìnbó ṣe gòkè, báwo lòwò ẹrú ṣe bẹ̀rẹ̀. A rí wípé bí òwò ẹrú ṣe bẹ̀rẹ̀ nígbà táwọn òyìnbó gòkè, ohun tí ó jẹ́ ohun àmúṣagbára gbogbo ọgbọ́n ló ti ń bẹ nínú àwọn bàbá wa ni wọ́n wá gbà. Àkọsílẹ̀ jẹ́ ká mọ̀ wípé nínú gbogbo ẹ̀yà tí Olódùmarè dá pátápátá, ilẹ̀ àwa adúláwọ̀ ni agbára pé sí, ìmọ̀ ìjìnlẹ̀ pé sí, èdè ayé pé sí. Ní táwọn aláwọ̀ funfun rí nì tí wọ́n fi pé ṣé àwọn èèyàn kan tó bẹ níbì kan tí ó jẹ́ pé ọgbọ́n ìmọ̀ àti tí wọ́n tó jù àwa lọ. Báwo la ṣe ṣe? Wọ́n fi tìpátìkúùkù náà fi kọ́ àwọn bàbá wa lẹ́rú gbà náà. Ṣẹ́ẹ̀sì mọ̀ wípé tó kọ̀lọ̀kọ̀lọ̀ àkókò adìẹ ló fogbe orí rẹ̀ kó kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ. Ọ̀rẹ́ láti bí wọ́n ń bọ̀ wá bá wa ṣe kó tó di wípé wọ́n fi tìpátìkúùkù kó wa lẹ́rú. Ṣùgbọ́n Olódùmarè ní òun ò yípo padà, òun ń bẹ láàyè òun. Bí wọ́n ṣe kó wa lẹ́rú tó tí wọ́n ṣe wá níkà, sẹ́mọ̀ porí ló padà já sí fún wa. Nítorí pé bí wọ́n ṣe ń kó àwọn bàbá wa lẹ́rú, ọgbọ́n ìmọ̀ òye gbogbo àmúṣagbára ẹ̀sìn àwọn irúnmọlẹ̀ tó Olódùmarè fi sí ọ̀dọ̀ wọn kó lọ́wọ́. Àwọn ènìyàn dúdú tí wọ́n kó lọ́wọ́ ara wọn náà ni wọ́n tàn délẹ̀ Brazil, ni wọ́n tàn dé Mexico, ni wọ́n tàn dé Cuba, ni wọ́n tàn dé Amẹ́ríkà. Ló wá di tí gbogbo wọn gbà lónìí. Tó wá jẹ́ wípé àwa tá a wá ní nǹkan nígbà tí ojú dúdú tó ju wa ò là tá à ń sọ wípé ẹ̀sìn táwọn mú wá, wọ́n tún wá rí pé ìmọ̀ táwọn èèyàn yìí ní lọ́wọ́ yìí ẹjẹ́ àwọn bá ṣe gbà kún ó lè gbá tiwa. Àkọ́kọ́ wá dàbí pé
wọ́n ti ẹ̀sìn sí wa pé gbogbo ohun tí àwọn bàbá ti wá ní kò dáa ọ̀tá ọlọ́run ni wá ẹni tí ń bọgi ẹni tí ń bọ̀pẹ̀ tí ń bọ kínní ọ̀tá ọlọ́run ní í ṣe torí ojú tó dúdú púpọ̀ àwọn èèyàn gbàgbọ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí ayé ló padà wá dojú gbogbo ẹ̀san pẹ̀lú igbá gbogbo àwọn tó gbẹ̀sìn ọ̀hún ọ̀rọ̀ náà lọ́mọ́ ká tó wá máa padà ṣàwárí pé àṣé nǹkan ti wá gan lọ́nà ẹ̀rù tó máa bá àwọn bàbá wa ń gbà náà nù pé tí n bá rán mọ̀ mí nílé ìwé ṣé kìí ṣe báwọn èèyàn yìí wọ́n lọ sì wọ́n lọ́kàn torí ìtànjẹ púpọ̀ pọ̀ ń bẹ́ẹ̀ torí pé wọ́n pè wá lọ́ta ọlọ́run wọn ní táwa gbé lọ́wọ́ ọ̀dà náà lọ́pọ̀ àwọn tó já síwájú wa wọ́n fi bẹ́ẹ̀ sí mi lọ ṣùgbọ́n ní ìsìn ogun ti jẹ lọ. ọgbọ́n tí wàá jẹ́ bàbá mo fẹ́ ọ̀rọ̀ tẹ́sán so a jẹ́ wípé àwọn rúmọlẹ̀ wa tí wọ́n mọ̀ọ́mọ̀ fi àwọn ọmọ wọn lẹ̀ ńgbà yẹn káwọn òyìnbó kó wọn lẹ́rú kí wọ́n lè bá a ṣe ìtànmọ́lẹ̀ ẹ̀sìn ìtànkáyé ẹ̀sìn wọn ni kódà ẹ̀sìn mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe wà yìí ṣé ẹ láǹfààní àti ìrìn àjò lókè òkun rí. tó a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè nítorí wípé ara iṣẹ́ tí Ifá rán wa ìfaníṣẹ́ oríran mi ni mò ń jẹ́ ọ̀nà tí òrìṣà láàlẹ̀ ni mò ń tọ̀ lára tí Ifá jẹ́ ká mọ̀ náà ni wípé tí awó bá sáwó títí dandan ni kó rìnrìn àjò kó ṣiṣẹ́ ìtànmọ́lẹ̀ àti ògo ẹ̀sìn káàkiri àgbáyé lára rẹ̀ náà ló fún mi lóore ọ̀fẹ́ láti mọ̀ wípé ohun tí àwa Yorùbá gbé lọ́wọ́ náà ló tóbi jù ó kéré ó pọ̀ ní ọdún tó lọ ó dé orílẹ̀-èdè bíi 8 orílẹ̀-èdè 8 ní Europe ṣẹlẹ̀ àwọn lára àwọn orílẹ̀-èdè tá a dé kódà ní àwọn tó jẹ́ pé àwọn tó gbà mí lálejò wà ní inú yàrá bí tá a ti ń sọ̀rọ̀ yìí ní Europe mo dé lu Spain mo dé Germany mo dé Italy mo dé France ní Paris mo dé bẹ́ẹ̀ so bákan náà kó tó di pé mo ti rìnrìn àjò yẹn rárá àwọn ibi tó tún jẹ́ ẹ̀yà títí Áfíríkà náà mo dé Morocco gbogbo àwọn ibẹ̀ náà káàkiri la lọ tó sì jẹ́ wípé àwa tá a jó ní nǹkan tá a mọ̀ tá a gbé lọ́wọ́ yìí tí wọ́n bá rí wa báyìí gẹ̀gẹ̀ ni wọ́n pọ́n wa bí ẹyin ìròyìn àti ìfọn rere tí wọ́n fọn káyé náà ni wípé ilẹ̀ adúláwọ̀ náà lágbára wa náà wọ́n tún ń wá wa sọ́dọ̀ wa. Bacteria sagrada inú mi dùn nígbà tí ẹ dé òkè òkun kí ni tó mú yín dùn jù kí ni tó dẹ̀ jẹ́ kẹ́ rò pé nǹkan ti ṣàwọn ọmọ adúláwọ̀. tó a ó rí wípé bí èèyàn ò bá sọnù kò lè mọ̀nà. kí ni tó mú yín dùn jù kí ni tó dẹ̀ jẹ́ kẹ́ rò pé nǹkan ti ṣàwọn ọmọ adúláwọ̀. tó a ó rí wípé bí èèyàn ò bá sọnù kò lè mọ̀nà bẹ́rù èèyàn ò bá dànù kò lè mọ̀ dì bẹ́ẹ̀ ni Ọlọ́run fi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn ọmọ adúláwọ̀ ló fi ṣe. ní àìpẹ́ yìí kí n tiẹ̀ tó sọ̀rí rí tèmi bá pàdé mo wo fídíò kan ọ̀gá wa kan tó ń kọ́ wa ní iṣẹ́ kan ní UI diaspora study wọ́n fi fídíò náà wá ó kéré ó pọ̀ ní ìlú Brazil gbogbo ètí ọdún kérésì òde tí àwa máa ṣe ń bí àti ọdún iléyá táwa máa ṣe ọdún Ṣàngó làwọn máa ṣe lọ́dọ̀ sí. ọdún Ṣàngó. àwa rárá rú ẹ̀rí bí èèyàn 14 million ní ó kópa nínú ọdún Ṣàngó tí èèyàn bá débẹ̀ tó bá ní aláwọ̀ dúdú ni mí Ọ̀yọ́ ni Ṣàngó ti wá yóò dọ̀wọ́ bojú tó ráwọn èyí wọn sọ fún wípé ẹ̀ẹ́sìn tó jọmọ́ báyìí lọ́dọ̀ yìí níbi tí èèyàn bíi 14 million tí wọ́n ti ń ṣe tí wọn ò fi àbùlà nǹkankan tí wọn ò fi sí. mélòó wá làwa gan. àwa táwa ní ọ̀dọ̀ wa gan ní nǹkan yìí ti wá tipá láfi sára wa jọ tá a fi jẹ́ 1000 ṣùgbọ́n o ẹ rí i pé wọ́n ní kinní kan ìníyì nílùú ẹ̀ ìní tó ṣẹlẹ̀ ẹ rí i pé ẹ̀sìn táwọn náà mú wá táwa ń pọ́n gẹ́gẹ́ lọ́dọ̀ tiwa yìí tiwa náà ta ni ó ti fẹ́ pa làwọn bá wa gbé lárugẹ. nínú àwọn ìrìn àjò tí mo rìn nínú àwọn tó ṣe agbátẹrù Yorùbá First ní ẹni tó jẹ́ ààrẹ wọn babaláwo Ìsẹ́ẹ̀lì Ìfàlàdé Akínláwọn Àdìsá tẹ bá pè léèbó yóò dìjà kì í fẹ́ kẹ́ pòun léèbó Àdìsá ni kí ló dé tí wọ́n ń jẹ́ Àdìsá ọmọ Yorùbá ni mí èèyàn dúdú ni mí
Yorùbá pọ́nbélé ní òun bá yín sọ. Nínú gbogbo àwọn tó kó jọ ó kéré pọ̀ ní Europe yóò ní tó bóyá bí 10,000 ọmọ awo ojú bẹ́ẹ̀ lọ. Ẹgbẹ̀rún mẹ́wàá. Gbogbo ohun tí gbogbo wọn sì yìí máa sọ náà ni wípé ọmọ Yorùbá làwọn, ẹ̀sìn ìṣẹ̀ṣe làwọn fẹ́, náà ló jẹ́ kó máa tẹ̀lé ẹni yìí. Tí a bá wà níbẹ̀ bí odidi ọ̀sẹ̀ kan la fi máa ṣe Yorùbá first. Gbogbo ohun tó jẹ mọ́ àṣà àti ìṣe Yorùbá a máa ṣe. Gbogbo wọn náà nífá, Ọlọ́ṣun, Oníṣàngó, Ọlọ́bàtálá, Ọlọ́ya ní gbogbo ẹ̀ tí wọ́n sì ń ṣe nǹkan yìí. A ó rí wípé àwa tá a ní nǹkan òkété ti kúrò ní iye tí à ń rà o, ẹlẹ́kọ̀ọ́ àná ó ti kúrò lójú òde, àwa ó ní nǹkan gan a lè kónú máa lọ́wọ́. Tó túmọ̀ sí wípé tá a bá múra òyìnbó padà kọ́ wa nífá. Bàbá wa kan ló sọ bẹ́ẹ̀ rí ṣùgbọ́n mo sọ fún wọn pé bẹ́ẹ̀ kọ́. Mo sọ fún wọn pé bẹ́ẹ̀ kọ́ nítorí wípé òwe àgbà ní onílù ní ìfẹ́kọ̀ọ́ tù. Mo rí pé púpọ̀ nínú àwọn tó jẹ́ àwọn bàbá wa, àwọn tí wọ́n jẹ́ ọba ilẹ̀ Yorùbá tí Olódùmarè ti ń ṣẹ́ oyún wọn padà wá ní ti wà. A ti rí pé púpọ̀ wọn nínú ìdá méjì ọba ilẹ̀ Yorùbá lónìí tílẹ̀ mọ́ kó lójú ìdá méjì lọ ni wọ́n ti padà rí pé iṣẹ́ ṣe tiwa gángan lè jẹ́ agbé lárugẹ, ẹ̀sìn wa lè jẹ́ amúlọ́kùnkúndùn. Níjọ́ àná olójú ẹni tí wọ́n lè pè ní babaláwo ní gbàgede tí ò lè dọwọ́ bojú. Wọ́n yìí ka olórìṣà kún ẹni ẹ̀yẹ ṣùgbọ́n lónìí tílẹ̀ mọ́ yìí àbọ̀rú àbọ̀lé ti tajà tẹran kì í ṣe ohun ìtìjú mọ́ nítorí epo yìí ti yé wa àti mọ bí tá a ti ń bọ̀ àti mọ bí tàn wá ṣe jẹ́ kò jẹ́ nǹkan ìtìjú mọ́. Gbogbo orúkọ tí wọ́n pè ẹbọ wọ́n ń pànìyàn wọ́n ń ṣe gbá ayé ti padà rí pé irọ́ ni. Ó sì ṣòro kí afọ́jú àbí àlejò kó tó máa sanwó sí sàárè àfọ́jú ni. Táwa tá a ní nǹkan wa tá a bá tún dàbí wípé amúlọ́kùnkúndùn tá à ń ṣègbè lárugẹ àtọ̀húnrìn wa ò ní wá máa kọ́ wa ní nǹkan wa. Ṣùgbọ́n èmi ò ní padà nídìí tí wọ́n fi bí mi. Gbogbo àwọn ọmọ mi tí mo sì bí máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ yìí báwo wá lè bó ṣe fẹ́ kọ́ wọn. Ẹni tó bá wá sọnù ilé ìbò ń kọ́ kì í ṣe ìrántí mi. Ẹ sì bàbá ká lè parí ìpele sẹ́gímẹ́ǹtì tá a wà yìí lẹ́ẹ̀kan ní kò sí tí Ifá ò sọ. Bàbá àwọn nǹkan wo ni tí Ifá sọ tẹ́yìn bá pàdé nínú àkàdá? So ìbéèrè tí ó dáa púpọ̀ ni tó dáa púpọ̀. Mo lè sọ wípé láti ìgbà tí mo ti padà sílé ìwé tí mo rí ìwúlò owó tá à ń ṣàtúpalẹ̀ pátápátá ìmọ̀ fani pàápàá jùlọ lẹ́ka títí literature ìmọ̀ fani ọ̀rọ̀ tá a fẹ́ sọ bóde àṣà tá à ń dá gbogbo òwe tá à ń pa gbogbo oríṣiríṣi àwọn àkànlò èdè Ifá ló sọ. Bíi ti bò. Akọ́ ẹ̀kọ́ kan ní ọjọ́ kan ó wá ní ká ṣiṣẹ́ lórí òwe. Nígbà tá a máa wá sọ òwe ilé àti àwọn tí wọ́n jọ jẹ́ ọ̀gá wa tán bá ti pa òwe yìí ní sọ pé ẹsẹ̀ fábàyí ló sọ. Wọ́n bá ti sọ eléyìí sọ pé ẹsẹ̀ fábàyí sọ náà ń bo gan lórísun òwe. Ifá ló sọ gbogbo òwe pátá. Níbo ni orísun òwe? Bó ṣe rí nù. Nígbà tí odùfá kan sọ Ifá ní olówe mòwe ẹ̀yìn kò lé Ọ̀rúnmìlà ni wọ́n ti ń pa ẹgbẹ̀rún òwe. Èṣù ọ̀dàrà ni máa já ẹni tó bá ṣe òwe pa. Gbogbo òwe tá a bá pa pátá ẹ̀kúnlé Ọ̀rúnmìlà bí bàtà kan fi ń ṣètàkùrọ̀sọ làwọn tí wọ́n sòwe ẹni ó bá wá parọ́ tàbí tó bá sòwe pa èṣù ọ̀dàrà tó jọ́ Ọ̀rúnmìlà náà sọ ìtọ̀sọ̀ bá yóò tún wá sọ pé àpẹẹrẹ báyìí. Tá a bá wo oríṣiríṣi nǹkan tó wà láwùjọ wa láyìíká wa púpọ̀ rẹ̀ ní Ifá ń sọ. Ifá ó sọ̀rọ̀ títí yóò júwe ẹranko bó ṣe rí. Ifá ní ẹ̀lú ìlú bà lórí igi ó fàkọ̀yìn sí judgement tẹ́ bá wo ẹyẹ ẹ̀lú ìlú tó bá bà lórí igi tẹ́ wo back fin rẹ̀ ẹ rí wípé ẹ fẹ́ lè sọ pé sí jìmèrè ló dúró yìí. Ifá sọ bẹ́ẹ̀. So bẹ́ẹ̀ lóríṣiríṣi ẹsẹ̀ Ifá lóríṣiríṣi gbogbo bí ìṣẹ̀dá nǹkan kọ̀ọ̀kan ṣe é ṣe. Ẹni tó jẹ́ èèyàn mi kan wọ́n ṣe interview kan tí ó tàn káyé wọ́n wá bí wọ́n ní pé kí wọ́n pa òwe tó jọ mọ́ aládìí. Sẹ́nu pé tá a bá kọjú sí kinní ìwòran tá à ń wò ìgbà míì gbogbo ọ̀pọ̀ nǹkan lè ó ní lẹ́mìí tó fẹ́ sọ ṣùgbọ́n ó ṣe kó sáyìn. Ifá ní àyún awá ikọ̀ èèrà kí wọ́n ní aládìí. Tẹ́ ẹ bá wo àpèjúwe description bí aládìí ṣe máa ń ṣe ẹ rí i pé
wọ́n máa lọ lọ́wọ́ wọ́n máa bọ̀ lọ́wọ́ Ifá ló sọ ẹni tí ò bá kọ́fá tó bá kàn rà ládìí yóò sọ pé fáwọn sọ ó kàn lè sọ pé ẹ̀kọ́ sáyẹ́nsì lọ bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ omi tó sọ̀rọ̀ ẹja tí ń bẹ nínú igbó sáyẹ́nsì tó sọ pé ẹja ń bí 2000 ọmọ ọ̀yẹ̀kú méjì ti sọ àdàkọ́nù wín ni ọmọ ẹja pápọ̀ jù ó sọ̀rọ̀ ẹranko nínú igbó bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ ìhùwàsí ẹranko kọ̀ọ̀kan ẹ wo àpèjúwe tí Ifá sọ nípa ẹkùn irú ìwà tó wà lọ́wọ́ ẹ̀ báwo Olódùmarè ṣe dá báwo ló ṣe máa lò gbèsè ayé so ó ṣòro fún ẹranko kankan láti dojúkọ ẹkùn Ifá ló sọ táà sì ń wò ní orí láti jí o lórí so n tà lọ kọ́ nílé ìwé àtúpalẹ̀ gbogbo nǹkan tí Ifá ti sọ ni bó ṣe rí. ó dà bàbá kí ni ìmọ̀ràn yín fún àwọn tí ò fẹ́ kẹ́kọ̀ọ́ Fá mọ́ ṣùgbọ́n tán fẹ́ máa ṣe ìṣe ọ̀gá tán fẹ́ máa jèrú Fá. ìbéèrè tí ó dáa ni o ṣẹ́rí mo fẹ́ ṣe àfọ̀mọ́ kan láàrin yẹn tí mo fẹ́ kó yé wa àwọn bàbá wa máa ń pòwe wọn nítorí ara ẹni là ṣe kọ́fá bá a bá ṣe kọ́fá là ṣe jèrú mo máa ń sọ kínní kan fọ́pọ̀lọpọ̀ yẹn wípé àṣìṣe tí ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ó kọ́kọ́ kọ́yìn sẹ́kọ̀ọ́ Fá gbogbo wa nígbàgbọ́ pé bóyá tá a bá kọ́fá ká jókòó ká mọ̀ ṣiṣẹ́ babaláwo bẹ́ẹ̀ kọ́. pé èèyàn lè kọ́ ẹ̀kọ́ Fá kó mọ Fá kó má jókòó láti máa dáyàn lóko nílò ntẹ́kọ̀ọ́ Fá kọ́kọ́ wà fún gangan ni wípé báwo la ṣe fẹ́ máa ṣe ìrìn àjò ayé wa lójúmọ́ kò pọn dandan kí n jẹ́ babaláwo kí n tó kẹ́kọ̀ọ́ pé tí n bá jí lówùúrọ̀ ò yẹ kí n ṣèwúre fúnra mi kò pọn dandan kí n jókòó ẹ̀sìn omi tá a kàn jí láàárọ̀ tẹ́lómi bá ti jí ọ̀nà fún ọmọ ẹgbẹ́ ó fẹ́ mú mi ó sì lè gbómi lọ́wọ́ kó o ṣèwúre Ifá tó sọ pé tútù dòdó tútù níní olúwẹ̀rí mọ̀gẹ́tì àtòjò àtẹ̀rùn ilé olúwẹ̀rí ìgbóná Ifá mọ̀jáyé mi ó gbóná o. ṣé pé omi tá a máa ń kọ́kọ́ mú láàárọ̀ yẹn ẹ̀yin olùgbọ́ mi ńlé tẹ́yìn ó kàn gbomi lásán tẹ́kàn gbomi pẹ́pẹ́ fi kílẹ̀ ọ̀nà fún yín so a lè tún fi ṣèwúre táyé owó tún dá lọ́jọ́. nígbà táwọn ẹ̀rọ sọ wípé ẹ bá ń tuntun ṣe ẹ jẹ́ káwọn yóò benefit ẹ̀. tó ayé wa ò ní gbóná ayé wa ó sì tutù àní nínira Ifá ní tútù dòdó tútù níní bí wàá fọlúwẹ̀rí mọ̀ngẹ́tì àtòjò àtẹ̀rùn ilé olúwẹ̀rí ìgbóná ayé wa ò ní gbóná àní mọ̀nira ilé owó mọ̀ tutù. a máa wá mú mi yẹn láàárọ̀ kùtùkùtù. a mú. bákan náà tá a bá jí lójúmọ́ tá a fẹ́ jáde nínú tí Olódùmarè jẹ́ kó yé wa ò ní wípé nínú ọ̀rọ̀ tá à ń sọ ńláṣẹ́ wà tàbí bóun sọ̀rọ̀ ẹ̀jẹ̀ àkọ́kọ́ gbàgbé pé inú ẹ̀sìn kan mo wọ́kọ́ wà àìmọye ẹ̀dá èèyàn ni ò ṣẹ̀sìn wọn ò sì ní ṣòro torí pé wọ́n tètè mọ irú ẹ̀dá tí wọ́n jẹ́ tẹ́lómìí bá ti jí tó ṣèwúre láàárọ̀ gbogbo òṣòro rẹ̀ ti bí yá níjọ́ tó bá kàn kọjá déédéé ìwúre tó yẹ kó ṣe ó lè rí là lórí níjọ́ náà yóò wà ní pé ojú tó dẹ̀ kan mi tí mi ṣèwúre ni o sọlé jọsìn kan sórí lọ kankan nítorí wípé àṣẹ ọ̀rọ̀ tá à ń sọ yóò lágbára kọjá àwọn tá à ń sọ nínú ẹsẹ̀ Fá tá a bá jí láwùúrọ̀ tá a fẹ́ jáde lọ ó láwọn Fá tá a lè kí ká má bàa kó ìkùnà burúkú kí kùnà burúkú má bàa kó wá lára rẹ̀ Ifá ní tó bá tí wọ́n bá kú ó dọwọ́ fínáfíná tóun ò bá ràn mọ́ dọwọ́ Olódùmarè tó bá fún wa rìnnà ká tí ń sáwó lọ sílùú mòrò wọ́n ní tó bá lọ kò ní ilé wọ́n láyán òyàn wọ́n lè ràúrà wọ́n lẹ́ni tá yányán ní kú sójú gbiná ẹni tí ràá ní sùn lágbára ẹ̀jẹ̀ Ifá láwọ̀ ó lọ re àwọ̀ ó bọ̀ re àní kú sójú gbiná ayé ò ní wáyán ìrà ò ní wàárà tá a bá lọ re àbọ̀ re torí bí òòrùn bá yọ láàárọ̀ yóò wọlé lálẹ́ tí èèyàn bá kọ́ Fá yẹn tó bá jẹ́ni tó mọ rìnrìn àjò tó bá ti pè sójú ọ̀nà ṣẹ́bọ lèyí nínú tó jẹ́ agbára àti ìmọ̀jìnlẹ̀ Yorùbá ẹ wo àpèjúwe tí Fá jẹ́ ká mọ̀ pé tó bá ti di láàárọ̀ òòrùn ó jáde tó bá di lálẹ́ yóò wọlé sunrise and sunset. kí ló fẹ́ di lọ́wọ́ kó má yọ kí ló fẹ́ di lọ́wọ́ kó má wọlé Olódùmarè ní ẹ fi àpèjúwe bẹ́ẹ̀ tọrọ ń tẹ́fẹ́ kó ṣẹlẹ̀ láyé yín èyí ẹni ó bá kọ́ Fá ó ti tó fún tá a bá fẹ́ tọrọ orí onífátà àlekì ká mọ̀ bàdá àwọn èèyàn wa lága nítorí ara ẹni là á ṣe kọ́ Fá àwọn bàbá wa sọ tó bá wá di wípé a rí pé nǹkan lọ́jú pọ̀ ìgbà náà ló tó kan ẹ̀já lọ ní babaláwo àwọn tó wá nímọ̀ nípa rẹ̀ tí wọ́n wà á ṣe àtúpalẹ̀ tó jẹ́ ìṣòro wa
ìgbà náà lẹbọ ó tó yọjú kì í ṣe gbogbo òṣòro ló kọ́kọ́ nílò ẹbọ aláìbìkítà lẹlòmíì kò mọ irú orí tó gbé wáyé yóò mọ sọ̀rọ̀ òdì yóò sì tún máa búra èké ẹnu ara rẹ̀ ní fi ń kó bára rẹ̀ nínú ẹ̀kọ́ Ọ̀fà Ifá ti jẹ́ ká mọ̀ pé orí wa tá a gbé wáyé yìí o kò yẹ ká máa sọ̀rọ̀ òdì sí ẹni tí ò bá kọ́fà ò ní mọ̀ ó dára ìmọ̀ràn gidi ní fún gbogbo ọmọ ẹ̀dá èèyàn láti kọ́fà ká lè gbà àwọn ìṣàtọ́nà ayé ní ìdáhùn sí gbére yín pé tó àwọn tí ò wá kọ́fà tó fẹ́ máa dàbí wípé wọ́n fẹ́ máa jẹ gàba wọ́n fẹ́ máa sọ pé àwọn lọ̀gá Ifá ti sọ̀rọ̀ ọrú wọn sẹ́wọ̀n pé kì í ṣe ìṣe ló sẹ́ bẹ̀rẹ̀ Ifá tó kọ́ wa wípé ká má fi sùúrù pé sùúrù ká má fi sùúrù pé sùúrù ká má fi wé ara yẹ̀ pé wé ara Ifá jẹ́ ká mọ̀ wípé dandan ni ká gbọ́ èdè ọ̀pẹ kínú òun lè bá a dùn sí wa kóun lè jù kẹ̀rẹ̀ sí wa pé ó kárí ọmọ mi Ifá sì ní bá a bá ṣe kọ́fà láàjèrò mọ́ bá fápò tí ń sawó ìrajù jí téèyàn bá lu jìbìtì ló kù tẹ bá wà láwùjọ àwọn babaláwo tó gbọ́ fá dáadáa tá a bá dá fálẹ̀ gbàrà tó o bá ké fá tó jọ mọ́ fàyàn wọn mọ̀ tó o bá ké wọ̀rù wọn mọ̀ tó o bá jẹ́ babaláwo tó gbédè tó gbẹ́yọ̀ tó o bá fẹ́ sawo ká ní ayọ́yọ́ gu ayọ̀yọ́ gó lọ́mọ Ifá ní ẹ fi yọ̀rú bọ iyọ̀ lọ́ gèrú bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá wò pé ó dáa kó kẹ́kọ̀ọ́ kó nímọ̀ tó o bá lè ké fá tó fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ fẹ́ ńlá rúbọ ó jẹ́ èrò ńlá náà ṣùgbọ́n wọ́n tó wà á kẹ́kọ̀ọ́ tó ní ìwọ ọ̀gá òkàdé yóò máa ṣàwo owó ká lu jìbìtì tí fáwọ̀ yóò máa sọ tó bá dọjọ́ iwájú Ifá òbí o ló fi jẹ́ pé ìmọ̀ràn tó dáa ni ká kẹ́kọ̀ọ́ lójú àmì ká má bàa rí àfa lọ́jọ́ iwájú. ẹ ṣeun ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa tí ẹ bá ti ń wo program wa ẹ máa bá wa like ẹ máa bá wa comment ẹ máa subscribe ire àtayọ̀ láàfin pàdé.